mọ̀ pé AI ni déédéé irọ́ yẹn ni wọ́n ń lọ create tí wọ́n fi ń tánìṣì image àwọn mùsùlùmí lásìkò táwọn fèsì wọn lọ́wọ́ squarely táṣìírí wọn túnṣe lọ́wọ́ káwárí àwọn tẹ́ tó ṣe pé àmì èkán fẹ́ sọ̀yàn ló kọ tí ò dáa kí àwọn adé góòsì kalẹ̀ síbi kan kó máa sọ pé àwọn sàràfíà ní ba àwọn ni wọ́n dé jẹ́ǹbà nǹkan jẹ́ àwọn bàbá àtàná gbìyànjú wọ́n ṣe ń tágbára wọn ká déédéé ibi tí wọ́n fẹ̀yìn ọmọ sí ṣèbí bíi pé ọlọ́run bá ní rẹ bídíà ṣètánì ilẹ̀ ni wọ́n fa ọmọ sí ọlọ́run bá ní gbé súnà nẹ́bì ga ẹ̀yin ṣe wá wà nú ẹni tádùn àmàbá ọgbà lórí yín àkótílétọ̀ ọmọ ní nígbà tẹ́ bá ń tako súnà nẹ́bì Muhammad sallallahu alaihi wasallam tẹ́ bá ní àwọn tí ń gbowó sọ̀rọ̀ nínú àwọn tẹ́ ẹ mọ̀ ẹ dákọ̀ wọn kẹ́ ẹ̀ dẹ̀ sọ yí pé ní iṣẹ́ tí wọ́n ń gbowó rẹ̀ wọn ò ṣe tẹ́ bá ní àwọn kọ̀ọ̀kan lẹ́gbẹ̀gbẹ̀ yín tí ń gbowó tí wọ́n fi ń kọ́ mọ́sáṣá fi ń kọ̀ kẹ̀kẹ́ ẹ dákọ̀ wọn tí ò bá yí tẹ́ yín lọ́rùn ẹ mẹ́ sí mẹ́pẹ́ àwa kan bẹ àlọ́nà kẹ́kẹ́ tó sí náà kò dí wa lọ́wọ́ àwa máa ṣe wá lọ. mo wá sọ ní program lálẹ́ àná pé tó bá ti wà nù kádàrá tẹ́lẹ̀ tó bá wà nù kádàrá tẹ́lẹ̀ pé ọmọ wá sílẹ̀ yìí ẹ̀mí rẹ̀ ò ní gùn ọlọ́mọ bíọ́ wo iyì Islam mọ́mọ́ yìí la dákun jẹ́ mi rẹ̀ ó gùn nítorí pé tẹ́mi rẹ̀ ọba gùn ó ṣe é ṣe kó ṣe pé nítorí pé ọba Olúbàdàn fúnra ara wọn. olólùgbò kọjá níbi táwọn sọ yìí olólùgbò kọjá Tolú olólù ti ń jáde láti 19th century ẹ má tẹ̀lé program tí mo ṣe àwọn tó mọ́ gbọ́ kí wọ́n lọ́dọ̀ jáde tó tún wá fi pé obìnrin ọgbọ̀dọ̀ jáde ń jọ́nà ó jáde gẹ́gẹ́ bí ọmọ Ìbàdàn kò sí láì fi ń bẹ̀ ọ̀rọ̀ kan bá jáde ó sì dá ọmọ ìlú lójú láti kàn ẹ́ láti àwọn èèyàn pàtàkì jùlọ àwọn tó bá jẹ́ mùsùlùmí mi ò rò pé láti kankan mi láti ẹ̀ láti àwọn pé nǹkan báyìí lọ́ba dé nígbà tó yẹ pé láwùjọ tá a tún wá wà yìí àwùjọ tí àwọn kan kóra wọn jọ tí wọ́n ń tàbùkù àwa mùsùlùmí torí pé nìkan kò lè tàbùkù Islam tí ẹwà tọdún tí Islam ti wà àwọn èèyàn ti dààmú wọn ti fòró lórí pé wọ́n sáfẹ́ já Islam wálẹ̀ lórí gun mẹ́rẹ̀ẹ̀rin ayé tó ń ti bẹ́ẹ̀ náà àwọn ń kó bẹ́ẹ̀ wọ́n ń parẹ́ tìrantìran Islam sì ń lọ dọ́là ìyẹn ló fà tí mo fi gbé ọ̀rọ̀ yẹn wá ń gbà náà pé olóòlù yìí kò sí nínú àwọn àṣẹ̀ǹbáyé Ìbàdàn 19th century ní ogun kan wáyé tí wọ́n fi lọ kó wálé mo sọ̀tàn náà gbà náà so ó bí àwọn tí ó bínú ó tẹ àwọn tí ó tẹ lọ́rùn báyìí ṣe rí náà ó wá di táwọn náà wá sẹ́ẹ̀ tí sẹ́ẹ̀ mo fẹ́ kéye àwọn èèyàn gbọ̀n kẹ̀kẹ́ yé àwọn tí wọ́n ń gbé kámẹ́rà tẹ̀lé àwọn eléégún káàkiri àwọn tí wọ́n ń gbé kámẹ́rà tẹ̀lé àwọn olóòlù káàkiri yìí mùsùlùmí bẹ́nu wọn o àmọ́ torí kó jẹ́ ọ̀nà àtijẹ àti mu làwọn fi wò pé kò sí bí gbìmbẹ̀ kò sí láì fi mbẹ̀ àmọ́ ọ̀rọ̀ eléyìí ọ̀rọ̀ tí ń bẹ láàrin àmì àtàwọn tí wọ́n nu wọn àníṣọ̀yún láfẹ́fẹ́ àmọ́ tó kálukọ́ sàgbọ́yé pé àwọn mùsùlùmí kọ̀ọ̀kan náà ni wọ́n torí àtijẹ àti mu tí wọ́n sọra wọn náà dọ̀tá ara wọn torí ẹ̀lẹ́jọ́ tẹ̀sìn ọ̀tá ara yín náà lẹ́jẹ̀ àgbákò tẹ bá bá pàdé ń bẹ̀ yín náà lẹ́ màdánà àmọ́ lórí ọ̀rọ̀ tí wọ́n lọ yìí tí wọ́n ń gbé káàkiri Rabitatul A'immati wal Ulama'i bi biladi Yorùbá Edo wa Delta tí wọ́n bẹ̀rẹ̀ sẹ́ ní 2025 tí wọ́n ṣe inauguration 2026 wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀ nígbà tí wọ́n di pé ní àbùkù lọ́fẹ́ kan mùsùlùmí látara nǹkan yìí torí pé nítorí kọ́lọ̀ yìí ò le káníkọ̀ bá lọ́wọ́ yìí pé ní àwọn mùsùlùmí bẹ́ẹ̀ lù ni olóòlù àtàwọn tí ń tẹ̀lé wọn wọn jámọ̀ kẹ̀kẹ́ kódà lẹ́ Yorùbá gẹ́gẹ́ wọn jámọ̀ kẹ̀kẹ́ ẹ̀rí tẹ́mi sọ wọn ò ní kẹ̀kẹ́ tí wọ́n fi ìjọ tí wọ́n kọ́ gbé olóòlù yìí wọlé látọjú ogun tí wọ́n lọ jà ní ọ̀gbàgì àkókò tá à ń sọ yìí tí wọ́n gbé wọlú Ìbàdàn lóde ajé inú ilé wọn lóde ajé ni eku òtíkẹ́ bí eku kìí ṣe Ìbàdàn inú wọn lóde ajé tí wọ́n gbé wọ̀ ibẹ̀ náà lẹ́yìn òtíkẹ́ bí ẹyẹ kìí ṣe Ìbàdàn nítorí bí àwọn tí wọ́n ń sin kínní yìí nínú ìlú tiwọn wọ́n ní ètùtù tí wọ́n máa ń ṣe fún wọn ní àwọn kẹtẹ́ wọn fún ìlà àwọn tí wọ́n lọ gbé wá ìlà àwọn ọmọ tó fi dàbí gbàgbọ́ dàrú mọ́ wọn lọ́wọ́ ńgbà náà tí wọ́n fi pe onífáwá dífá fún wọn kí wọ́n fi clear rẹ̀ fún ẹ pé ó ní nǹkan tẹ́ gbé wálé yìí máa ń gbà nǹkan náà lẹ́sìn fún nínú ìtàn ìní pé níyàwó tí olóòlù ìyàwó rẹ̀ wọ́n pa ìbínú rẹ̀ àtàwọn kẹ̀kẹ́ tó ń ṣẹlẹ̀ yìí ìtàkọ́ mo fẹ́ sọ tó tún ṣẹlẹ̀ tó ní ṣe pẹ̀lú àwọn obìnrin kan nínú fámìlì tiẹ̀ òun máa ń retaliate tó bá ti fẹ́ jáde lọ́dọọdún ẹ dákun sẹ́sìn náà ni ìjẹ́ ń gbé jáde lọ́dọọdún sẹ́sìn náà ni ìjẹ́ ní obìnrin ò gbọdọ̀ rí sóbìnrin ò sínú ẹ ti ń gbáyé ni ẹ jájọ fi làákà ìjọ kínní yìí bàbá kábíyèsí kò ní dáa kókọ yín máa jáde nínú àwọn nǹkan yìí àwọn kan ti jẹ ọba ṣáájú yín àwa àwọn ẹnjìnà Ṣèyí Mákindé kò ní dáa kó rí báyìí lórí tí náà àwọn kan ti jẹ gómìnà ṣáájú yín gómìnà Ajímọ̀bí ó ní ìtọ́sọ fún lóòlùgbà tó lóòlù tó Ajímọ̀bí ń bẹ láyé déédé òfin tí wọ́n sì fi dè wọ́n gbà náà sẹ́yìn wọn tí wọ́n kọjá báńdìrì wọn ni tó ẹ dákun jàmáà ìdínú tá a fi wá sọ àwọn ọ̀rọ̀ yìí mẹ́rin Rábìtà wá gbégbèsè nígbà tí wọ́n rí pé wọ́n harass ọmọ ọlọ́mọ yìí tí wọ́n ń pè ní Wasila cyberbully ó wà nù tí wọ́n ṣe fọ́mọ yìí fraud ó wà nù tí wọ́n ṣe fọ́mọ yìí defamation of character ó wà nù tí wọ́n ṣe fọ́mọ yìí àwọn allegation oríṣiríṣi ń bẹ tí wọ́n rò pé àwọn fẹ́ fi tánìṣì orúkọ Islam lára ọmọ yìí so ọ̀tọ̀ wá ní ọ̀rọ̀ pé ọmọ yìí sí mùsùlùmí tí máa kírun ni ẹ wò múra rẹ̀ ẹ wò nǹkan ọ̀tọ̀ lélẹ́yìn o àmọ́ wọ̀ yí pé ní Islam ń bẹ lára rẹ̀ pẹ̀lú orúkọ rẹ̀ ó ti di tí mùsùlùmí lágbàáyé gbọdọ̀ dìde sí ipe eléyìí ìyẹn ni jẹ́ ni wọ́n ń pè é wala yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu i'dilu huwa aqrabu littaqwa lásìkò tí àwọn ẹlẹ́bọ wọ́n fèsì mùsùlùmí squarely tí a sì rí àwọn tí ń kówó kalẹ̀ fún wọn tí ń múra kẹ́kẹ́ síṣẹ́ torí kò lè jẹ́ pé ní kò sẹ́ni tí ń sponsor wọn tí wọ́n múra kẹ́kẹ́ síṣẹ́ wọ́n ní sponsor náà àsìkò náà látún wá rí nínú àwọn àfà lẹ́yìn tí ń ṣe dì áwùkọ́ àfà lòun tó náà lọ́mọ kéwù àsìkò náà ni ó wà jáde pé ẹ̀yin sàlàfíà ẹgbẹ̀lẹ́nu fúnra rẹ̀ àfà náà sọ fúnra wọn ń gbé fídíò wọn tẹ́gbọ̀ pẹ̀lú àdáparọ́ fáwọn sàlàfíà ni wọ́n bá kíní kan jẹ́ nǹkan. wàláì gbogbo ẹ̀yin sàlàfíà lẹ Yorùbá ọmọ àdé gbogbo yín wàláì làásì ẹ̀ ṣe ọmọ kọ ọmọ àdé pọ́nbélé ní gbogbo yín eégún olódù tí wọ́n ṣe lọ yìí kí ló dé tẹ̀ jáde kẹ káwẹ̀lẹ́ àní jáde kẹ sáájú báyìí káwẹ̀lẹ́ àní tẹ̀lé kẹ lọ dé pàdé olódù wàláì tàláì fún mi láyé lẹ́sí láyé láwà ẹ̀yin lẹ délẹ̀ wá ba ìsìlámù lẹ Yorùbá jẹ́. ìntẹ́ yìí ti bàjẹ́ káwọn sàlàfíà tó dé ìntẹ́ ti bàjẹ́ orípa rẹ̀ náà ni ọ̀tán lẹ̀ kódà ká má péjú ẹ̀yọ kan wá nínú tó bàlújẹ́ ní táìmù táà ń sọ yìí iníṣẹ́ yahoo yahoo wa
kò sẹ́ni kankan tí ń fún àwọn yahoo ní agbára bí èsì àwọn àfọ oníjàlábí àwọn ni wọ́n fi wọ́n lọ́kàn balẹ̀ àwọn ni wọ́n jọ ń da bísíǹsì papọ̀ èyí tí ń lo olúgbòhùn ń bẹ́fà nínú àwọn àfà tí wọ́n fi ń bá àwọn ọmọ yahoo ṣiṣẹ́ èyí tí ń lo àgádágodo ń bẹ́nu wọn láìpẹ́ pé àwọn ọmọ yẹn máa ń dájú ẹjẹ́ fún yín lápẹjù ìkànnì àwọn ọmọ kéékèèké ọmọ yóò lè ti ju bí i 9 or 10 years lọ so ọjọ́ yẹn wá sọjọ́ ilé kí wọ́n lọ fún competition kan bí quiz competition ọmọ ìwọ̀n bọ̀ láti rẹ̀ ọmọ yahoo kankan tẹná bọ̀ bó ṣe gbá ọmọ yẹn wọ́n bá pè pé wọ́n ti gbọ́ ọmọ yìí mìíràn sí wọn tó síbẹ̀ mo jáde sí wọn mo bẹ̀rẹ̀ sí ní ràgàbò ọmọ àwọn èèyàn wá gbọ́yé káwọn ṣáàdù kí ní kankan kan ní rárá ẹsẹ̀ àjà àwọn ẹgbọ́n mẹ́rin lọ sí nearest hospital tí wọ́n ti ẹ̀jẹ̀ ọkọ̀ di fún ní ìtọ́jú àkọ́kọ́ nígbà tá a débẹ̀ wọn náà lọ ya x-ray àwọn mi pé kí ló fà tí ì fi jẹ́ kí àwọn ọmọ yẹn ó súnmọ́ mo ní sẹ́ra àwọn ọmọ yìí àwọn ti dájú àwọn fi gbígbá yẹn sayọ ni ẹni tí bá ń gbé ọ̀nà amúlòkó lọ́dọ̀ wa ń bì ọ̀nà àrà lèmi ń gbé ọ̀nà local government ẹni tí bá wà lọ́nà bí asọ́lọ̀ jágùn kankan àwọn òkè ẹlẹ́sìn yóò rí àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tẹ̀léra wọn láwọn ọdún tó lọ sẹ́yìn àti tó ṣẹlẹ̀ náà ọdún yìí tó yẹ pé tí wọ́n bá gbá ọmọ àbí wọ́n gbá àyàn téèyàn bá kú ọlọ́pàá ó tún wá rescue wọn kú ń bẹ̀ èyí tó wá ṣẹlẹ̀ fúrúsẹ́ǹtì wọ́n gbá ọmọ kan ń bẹ̀ ó sì kú àwọn ọ̀dọ́ ládùúgbò wa sun mọ́tò ọjọ́ kẹta ìkẹrin rẹ̀ ọmọ yahoo yẹn lọ ra mọ́tò mi mo ní fún èyí àwọn ti dájú débi pé tí wọ́n bá gbá àyàn tí ó bá ti kú gan kò tí tẹ̀wọ̀n lọ́rùn bí kó kú ni torí pé àmọ́ tí àwọn tí wọ́n sádi nínú àwọn àfà àwọn tí wọ́n sádi nínú àwọn babaláwo àmọ́ tí wọ́n ní wọ́n lọ mú wa mo ní ìdí tí mo fi ràgà bò wọn ankachifu kan máa wà lọ́wọ́ wọn tí wọ́n bá ti lè fi nu ẹ̀jẹ̀ ọmọ ilé mọ́sùn ayé tó wà nù kára àfi òní sọ ayé wọn láwọn ògbóyé bẹ́ẹ̀ múdà ẹ̀yìn kan dúró ní ìyẹnú ayé làwá wà àmàbúrú tí mẹ́lọ́wọ́ wọn in short arrest ọmọ yìí débẹ̀ ìgbà tá lọ ya x-ray ẹsẹ̀ yẹn kan ayé bẹ́ẹ̀ lọ mú ayé nǹkan ká tó fọ̀ títí dáàárọ̀ táwọn sọ̀rọ̀ yìí àwọn làwọn fèsì ìtọ́jú ọmọ yìí àwọn yahoo tí wọ́n gbé àwọn ti sá lọ nítorí kó lè jẹ́ pọ̀tọ̀ ní mission wọn kò sẹ́dọ̀ àwọn tí wọ́n ń sá lọ ọ̀dọ̀ wọn tẹ́ẹ̀jọ́ máa rí wọn papọ̀ àwọn olè máa rí tán bá pèdè mọ́lúdì tí wọ́n gbé pàǹpà sọ́run àwọn yahoo náà kọ́ ni tán bá sanifásitì náà sí nǹkan àwọn yahoo náà kọ́ ni àbá òde wà sí wà sí ń bẹ̀ pé gbogbo àwọn yahoo tí wọ́n wọlé ìkan jáde olórin tí wọ́n bá pè ní òtún máa kì wọ́n ẹn kí ó lè ẹn wẹ́lkọ́mù ó lè tẹ́sí mọ̀ pé ó lè ọjọ́ ń jalè ẹnìkan wá jókòó mi ìkẹ́kọ̀ọ́ sọ pé àwọn sàràfíà ní ba ìlú jẹ́ nítorí kan ní ẹ má kúnlẹ̀ kíra yín mọ́ ẹ má dọ̀bálẹ̀ kíra yín mọ́ in tó tún wà violence ni pé ẹ má ya fọ́tò ẹ bẹ̀ kọ́ in tó wà violence òun náà ni pé ẹ ń bá lóhùn ìsìlámù mọ́ ìsìlámù òfin ìṣẹ̀lẹ̀ ìsìlámù ní kí wọ́n pa wọ́n kan tó wà nù tíra ni kìí ṣe pé wọ́n ṣe kí ni o kìí ṣe pé wọ́n fẹ́ mú tó wà nù ẹ̀ṣẹ̀ nígbà tí èyí ṣèlú tí wọ́n ti ń ṣerú ẹ̀ alákùnlé ibi tí mo lọ́ mi ọ̀rọ̀ mi ni pé lásìkò tí àwọn ọ̀tá ìsìlámù fèsì ìsìlámù gbogbo mùsùlùmí ó parapọ̀ láti jọjà ogun yẹn láti ṣẹ́gun ẹ̀ nígbà tí èsègun kìí ṣogun ọkọ̀ kìí ṣogun àdá kìí ṣogun ìbọn kìí ṣe nǹkan ogun àlàyé náà ni gẹ́zù àfikìríyà ni kájọ ṣàlàyé làákà ìwà wọn fi ń ṣeré wọ́n sì lẹ àgbákòrọ́ mọ́ mùsùlùmí wọ́n lẹ àgbákò kí ẹ̀ máa sọ pé nínú Káàbà ẹ̀ sì gidi ní bẹ́ẹ̀ kí ní kan lọ́wọ́ méjì nǹkan irú ọmọ bẹ́ẹ̀ ìtẹ́nu àwọn ọmọ wa jáde ní bẹ́ẹ̀ bí ìjẹta lọ́jáde ó wá ní Supreme Court of Allah ní òkè kúrà ńlọrin o màá play fídíò tiẹ̀ náà mo wá sẹ́ndì ẹ̀ sí àwọn afákọ̀ kan nílọrin ká kí ni yóò gbọdọ̀ rí báyìí kí ní kankan ó ṣẹ̀ṣẹ̀ wá jáde padà lánàá pé AI ni òun ọmọ pé AI ni déédéé irọ́ yẹn ni wọ́n ń lọ create tí wọ́n fi ń tánìṣì image àwọn mùsùlùmí lásìkò táwọn fèsì wọn lọ́wọ́ squarely táṣìírí wọn tún sí àlọ́wọ́ káwárí àwọn ìjọba sẹ́yìn pé àmì ìjọba sọ́yìn ló kọjọ́ dá kí wọ́n dé góòsì kalẹ̀ síbi kan kó máa sọ pé àwọn sàbíà nípa àwọn ni wọ́n dé jẹ́mbà kẹ́jẹ́ àwọn bàbá àtàlẹ́gbìn yẹn wọ́n ṣe ń tágbára wọn ká déédéé ní sẹ́yìn ọmọ sí ṣèbí bíi pé ọlọ́run bá lè rẹ bídíà àti táwọn ilẹ̀ ni wọ́n fa ọmọ sí ọlọ́run bá lè rẹ bídíà ẹ̀yin sì wá wà nínú ẹni tájọ́ àmàlà ọ̀gbà lórí yín àkótílétọ̀ ọmọ ni nígbà tẹ́ bá ń takò súnà nínú ẹ bá ní àwọn tí wọ́n sọ̀rọ̀ nínú àwọn tẹ́ ẹ mọ̀ ẹ dákọ̀ wọn kẹ́ẹ̀dẹ̀ sọ pé ní iṣẹ́ tí wọ́n ń gbowó rẹ̀ wọn ò ṣe ẹ bá ní àwọn kọ̀ọ̀kan lẹ́gbẹ̀gbẹ̀ yín tẹ́ ń gbowó tí wọ́n fi ń kọ́ mọ́sáàsì àmì kọ̀ọ̀kan ẹ dákọ̀ wọn tí ò bá yí tẹ́ yín lọ́rùn ẹ máa sí mọ́ pé àwa kan ń bẹ àlọ́nà kankan tá a fi ń gbowó Saudi déédé ìwọ̀n bá ń tọ́lọ̀ ní kákọ́ tá a gbọ́yé láwò pé káà náà máa fi sàǹfààní fúnra wa kó bá nẹ́bí ádámà míì tó tún súnmọ́ àárọ̀ máa sàǹfààní ń bẹ̀ ẹ̀yin ó kàn wá categorize ẹ̀ báyìí ni pé wọ́n gbowó Saudi ni o déédé tẹ́yìn sọ làwọn ẹlẹ́bọ náà ń lo against àwọn àfà ìpè wọ́n gbowó ń bìkan tí ó gbọ́ àfà ni wọ́n gbowó ń bìkan èyí tó gbọ́ àwọn ìṣọ́ súnà làwa àgbowó ń bì kankan àti jálàbí iṣẹ́ wa náà lára ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ìjọ tó bá wá á dúpẹ́ ìjọ tí ò bá ti wá á dúpẹ́ náà ni ọ̀nà ló ní gbogbo ẹ̀ nígbà jẹ́ pé díẹ̀ náà ló ní àwọn jẹ́ ń bẹ̀ màtáhùn ìlàhìn ẹ̀yin lẹ́yìn dáyé tán tẹ́ sáyé tẹ́fẹ́ jókòó sí lẹ́sàn darí táyé ń pọ̀ mọ́ ti kẹ́hìndé fi rọ́ọ̀lù ayé fẹ́ gba gbogbo ẹ̀jẹ̀ kó sá ti di jábì kan ṣebí náà làwọn ọmọ tí ń tẹ̀lé yín nìsín náà ti ń lọ kọrin káàkiri sẹ́lẹ̀ yìí tẹ́ bá fẹ́ ṣe álbọ̀mù yẹn jáde wọ́n ó pè yín pé wá sí lẹ́kṣọ̀ ń bẹ́ o ní dídìrín tí sọ pé àwọn sàràfíà ní ba ẹ bẹ̀sìn jẹ́ máwọn yẹn la ẹ gbàgbésí ayé wọn gẹ́gẹ́ náà jẹ́ mọ́ wọn la ẹ ti dayé ọmọ mi rú débi pé kòrónà àbáyọ sẹ́mi ayé rẹ̀ mọ́ sàràfíà sọ fún yín pé 100% làwọn fi pé ibi táwọn náà bá kù sí wọn ò ní ẹ má pa àwọn síbẹ̀ pé àwọn náà kù síbi báyìí àmọ́ wọn ò ní kù síbi kí àkídà wọn bàjẹ́ wọn ò sì ní kù síbi kí wọn máa polówó ẹbọ ẹ̀yin náà lè jáde tẹ́ máa polówó ẹbọ ẹ̀yin lè jẹ́ káwọn ọmọ yìí wọ́n láyà débi pé wọn ò tiẹ̀ ṣe pamọ́ gan mọ́ níta gbangba iná ti gbé ọṣẹ dání tẹ́ ti ń wẹṣẹ nígbà jẹ́ pẹ́nu yín náà wọ́n ti ń gbọ́ pé ọṣẹ tí ń bí ń bẹ́ o má jẹ́ wọ́n pọ̀ o má jẹ́ wọ́n ṣe ìbímọ plane táfẹ́ lẹ́lẹ́sọ tó ní ogbẹ́ tẹ́ bá ti lè bísà ẹni tó bá ti lè wà láyé má jẹ́ wọ́n fi wá sí òsì kankan tán o ọmọ ànábì ádámà náà lọ́pàá o ayé lọ́pàá o ọgọ́rọ̀ ṣe tẹ́mi ló fi gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ
nínú fámìlì tí wọ́n sí ọ̀sẹ́ni tó kú láti jọ́ yìí tí èsì ṣe éèjì tó pọ̀ ló kú sínú àwọn àfáà tó jẹ́ ọ̀dọ́ ẹgbẹ́ rẹ̀ sí ọ̀sẹ́ni tó kú. ẹ dákun ẹjá bẹ̀rù Ọlọ́run, ìbẹ̀rù Ọlọ́run là kọ́kọ́ ń tá a lè fi ìsórí eré láyé o, tí ò bá ti sí bẹ̀rù Ọlọ́run kò sórí eré kankan ń bẹ o. níparí ọ̀rọ̀ mi mo gbọ́rọ̀ àfáà kan ẹni pé mo sọ ń bẹ̀rẹ̀ pé àwọn rọ́bítọ̀ wọ́n gbé gbèsè kódà wọ́n ti ṣe interview wọn wá ṣe interview yẹn ní live wọ́n gbé pamọ́ nítorí àwọn nǹkan kọ̀ọ̀kan tí ń bẹ ń bẹ ilé òjẹ́ káwọn expose ẹ̀ pé ọ̀rọ̀ yìí ò ṣe lò ilé òṣèlú ilé ẹjọ́ ilé àmọ́ nìsín wọn kálukú ti gbọ́ gbogbo ẹ̀sìn lọ lọ́dọ̀ àwọn tí wọ́n gbà lọ sí interview ń bẹ. So sí náà kò dí wa lọ́wọ́ àwọn bá ṣe wá lọ. mo wá sọ ní program lálẹ́ àná pé tó bá ti wà nù kádàrá tẹ́lẹ̀ tó bá wà nù kádàrá tẹ́lẹ̀ pé ọmọ wá sílẹ̀ yìí ẹ̀mí rẹ̀ ò ní gùn Ọlọ́run mo bì ọ́ wo iyì Islam mọ́ mọ́ yìí la dákun jẹ́ mi rẹ̀ ó gùn nítorí pé tẹ́mi rẹ̀ ọba gùn nígbà àbá kọ́lọ́ lóòótọ́ bàǹkẹ́ jẹ́ ń tiwọn àwọn sọ pé bólóòlù ṣe gbọ́ òórùn wá sílá tí ń kámẹ́rà àwọn báyìí olóòlù ní ẹ̀dọ́ ọgbọ̀nrún ẹgbẹ̀ lẹ́nu wọn ọgbọ̀nrún àbá kọ́lọ́ lóòótọ́ ẹ̀ sì bẹ̀rẹ̀ Ọlọ́run ẹgbẹ̀ lẹ́nu wọn fúnra yín. ọmọ kan wọ́n pè ń wá sílá ọba wọ sọ bí ọkùnrin wọ́n ní adẹ́jà ni Ọlọ́run ó wo lóòlù ó dírẹ́sì bí ọkùnrin ó dé fìlà ó ṣe gbogbo ẹ̀ ó tún wá mú fóònù ó fi ń rìkọ́ọ̀dù olóòlù àsáàmù olóòlù ṣe rí wọ́n ní olóòlù ń tọ̀dọ̀ rẹ̀ bọ̀ wípé ọgbọ̀rún olóòlù ń dẹ̀gbà kọ sí wọ́n gbá fóònù ọwọ́ rẹ̀ tó rìkọ́ọ̀dù wọ́n ní ọmọ lọ ńgbà ó délé ọmọ èké bú òkò ó bojú ẹ̀yìn ọjọ́ wọn bá bú olúwere kí pa wọn ó délé ìkòkò gbómi gbẹ̀yìn mọ́ bó lọ́jà lọ́ba ní ẹgbàún báyìí kàṣà báyìí sàwòyí àwọn aráàlú rẹ̀ sì mọ̀ pé kò lè kíje ní ẹ bá gbé ojúlé olóòlù ẹ dákun ẹ mẹ́jọ òkú ẹgbà wá ọmọ èké ló ṣe é wọ́n sáta lójì pé kọ́ lọ rẹran kọ́ lọ ra gbogbo nǹkan wa wọ́n kó kara wọn ò gbé bọ́ lọ́rùn ẹ̀sìn tó fẹ́ fọ olóòlù ṣe olóṣèṣin ta gbangba wọ́n fá orí rẹ̀ wọ́n já òhò ìwádìí ń lọ lẹ́kùnrẹ́rẹ́ lórí ẹ̀ o gbogbo tí ẹ bá. bàbá yìí ní sí pìrìsẹ́ńtà ní ọjọ́ wọn ti pẹ́ o wọ́n yìí ti ń ṣe irú tí wọ́n ṣe yìí náà ti pẹ́ tí wọ́n máa hype ẹni tí ò nítumọ̀ láti lè jẹ́ pé nìyẹn ó padà nítumọ̀ lójú àwọn míì tẹ́lómi ẹni tí wọ́n hype yẹn lè padà lọ́ máa fi hype yẹn gbá àwọn èèyàn níbi tó bá wà. mùsùlùmí sì bàbá yìí náà máa claim ṣé wọ́n àsìkò ilé kí wọ́n máa sọ nǹkan tí ó ègé sí Islam yìí nínú àwọn nǹkan tá nínú Islam tí ń bá wa fúnra lábẹ́nú ohun rèé ẹ̀yin tí ò bá wá yé ẹ̀yin ọmọ ròyìn pé ní bóyá kan kámẹ́rà wa sọ̀rọ̀ ní rárá o àwọn ìkẹ́kẹ́ ńlá rí lábẹ́nú táwọn wò pé àlùmọ́ àgbọ̀dọ̀ enlighten àwọn èèyàn lórí ẹ̀ka fi wá sọ̀rọ̀ nítawà lè sọ làwọn sọ yìí lásìkò àléhìn bí mo sọ ìtìlọ́n sọ fún ànẹ́bì náà àlẹ́ táwọn sọ káàkiri ìgbà tó ìdí bẹ́ẹ̀ ń gbé káàkiri síta àbí káwọn sọ táwọn náà bá mọ̀ nípa rẹ̀ káwọn sọ síta kára yọmọ gbọ́ bó ṣe yàn kan bó ṣe yàn méjì nínú kọ́ni kó ṣe pé èrò náà lẹ́kọ̀ọ́ ọ̀nà ọgbà jẹ́nà bó ṣe yàn kan náà lórí ìdáyà là ń yàdí Allahu bika rajulan khayrun laka min humri na'am ó bá ti jẹ́ pé ó bá ti dé èyẹ kan náà ni ó ti tó àbẹ́lẹ́ ọba dẹ́dà wa kọjọ́ ó mẹ́sẹ̀ wàdó ẹ̀yin rábítà ẹ má dáṣẹ́ dó ẹ má wòye pé ní àwọn kan ti lọ ṣe interview mẹ́ tí wọ́n ti gbé jáde sáfẹ́fẹ́ eléyìí ò ní túmọ̀ bákan náà wá sílá nǹkan kò ṣe Islam rẹ o illa man ukriha wa qalbuhu mutma'innun bil iman agbọ́dọ̀ kílẹ̀ bẹ́ẹ̀ náà kò sí pé wá gba Islam lọ́dọ̀ mi